Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. um Àríbá ti ṣe àárọ̀nà gbígbà o. Àṣetò ń dé bọ́jọ́, àṣetì ò ń dé bórùn, àṣetò ò ní dé bá wa o. A máa ṣe àṣeyẹ o, torí àṣeyẹ lalákànṣepo tiẹ̀ o. Ẹrù ìyè báyìí òun lobìnrin ń rú ọ̀tún. Gbogbo wa pátá a máa ṣàṣeyẹ nílé ayé wa o. A ní ṣìjẹ, a ní ṣìmu o. Nǹkan tí ayé ò fi sí wa lọ́wọ́ wọn ò ní béèrè lọ́wọ́ wa o. Òmìnira ilẹ̀ Yorùbá tí a fẹ́ gbà yìí, a máa rí gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. A máa rí gbà nírọ̀rùn, pẹ̀lú ìdùnnú, pẹ̀lú ọlá ńlá, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, òun la máa gbà o. Ìwọ̀nba ìgbà tó kù kí oṣù yìí parí, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa o. Ijó a máa jó bájó fún wa, ayọ̀ a máa dé báyọ̀ fún wa o. Program tí mo fẹ́ ṣe lénìí, àkọlé ẹ̀ ni pé Fulani people gave Chief Imam wọ́n fún Chief Imam ilẹ̀ Yorùbá, Chief Imam àwọn Yorùbá nílọrin, torí ní ọ̀dọ̀ tèmi mi ò rò bóyá wọ́n ń ṣe Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá, because gbogbo àwa Yorùbá nation àti fọwọ́ sí i. Ṣé rí, ọ̀tọ̀ ni ká jẹ oyè àwòdì ká lè gbádìyẹ, ọ̀tọ̀ ni ká jẹ oyè àwòdì ká má lè gbádìyẹ. Ní ọ̀dọ̀ tèmi, Chief Imam ilẹ̀ Yorùbá, Chief Imam ceremony ni wọ́n, Chief Imam kárí mi, ọ̀rọ̀ ọmọ Yorùbá kò ta wọ́n lára rárá. Kọ́ lọ hòtẹ́ẹ̀lì, kọ́ lọ ṣe fídíò, mo jí láàárọ̀ bí èèyàn tó lè bẹ́ẹ̀dì nílẹ̀, bí èèyàn tó sùn tó jí bọ́ṣu mọ́ ìbáyìí tí wọ́n ti fi ka Chief Imam ilẹ̀ Yorùbá bọ̀ láti ibì kan, ṣé ẹ̀ là ń sọ. Wọ́n jí youth leader Afẹ́nifẹ́re gbé, àtẹ̀rí kí Chief Imam ilẹ̀ Yorùbá kọ́ tẹ̀ bá kẹ́dùn àbí kọ́ tẹ̀ kígbe gbà nígbà tó sọ pé ó nídìí ìrànlọ́wọ́ o. Wọ́n pa àwọn èèyàn lẹ́kìtì láìka àrí Chief Imam Yorùbá kọ́ sọ̀rọ̀, àbí kò ṣe ọmọ Yorùbá lọ́pa, wọn ò lè sọ̀rọ̀, àbí kọ́ lọ kọ́ máa dẹ́nu, nǹkan tó tún kọ́ máa ṣe, kọ́ máa sọ. Àwọn kan náà dẹ̀ gọ̀ ní diaspora, kọ́ máa kówó fún wọn. Wọn náà wọ̀ Chief Imam ilẹ̀ Yorùbá. Ní Ìlọrin tí wọ́n náà wà gan, mélòó làwọn tí wọ́n kó jọ nínú ibẹ̀? Àwọn náà wọ́n kọ́ èèyàn jọ online, àwọn afẹnumọ́ Wúgẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ náà nígbà tó mú Chief Sunday Igboho gbà yẹn, ọlọ́sọ lọ́yà gbé ìwé òfin Benin Republic wá fún àwọn, wọn náà wọ́n jẹ̀bi, wọ́n ní Ìgbòho jẹ̀bi, wọ́n máa dẹ́nu nǹkan tó mọ̀. Torí àwọn Anthony General of Benin Republic lọ́ọ́ máa gbé ìwé òfin wá síwájú. Ṣé àwọ́ọ̀dù ló kó wá kọ́ pẹ̀lú àsìkò táwa yìí? Àwọn tó ń pa ọmọ ìyá yín, wọ́n fẹ́ àwọ́ọ̀dù, wọ́n fi ń tù yín lójú. Wọ́n yá máa fún yín màálù, wọ́n náà wọ́n á rẹwà àtọ́rí pé tí wọ́n lẹ̀ ń ṣe. Ọ̀nà dàtọ́ nìyí fún yín ní àwọ́ọ̀dù. Ẹ̀kọ́ máa wá síbí, ẹ̀tẹ́ láwọn onítìrí ẹ̀ máa ṣojú méjì, ẹ̀ máa ṣe bí ìjà. Tó bá máa ṣe Yorùbá kẹ́ ṣe Yorùbá, àgàràgébè kọjá. Àwọn tó ní Ìlọrin rèṣù jàǹbá, kò tọrọ lọ́rọ̀ tó sọ, oníjàǹbá ni. Gbogbo jàǹbá tó pọ̀ jù tó bá ilẹ̀ Yorùbá lè ní ọ̀rẹ́ sí ní gbogbo kan, Ìlọrin ló ti wá. Àwọn ọmọ Ìlọrin gidi wà o, àwọn ọmọ Ìlọrin gidi tí wọ́n dúró ti Yorùbá nation tó ń ṣe tinútinú, wọ́n wà. Lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá máa gbìyànjú, kò ní gbé ọ̀dàlẹ̀, kò ní gbé ọ̀dàlẹ̀. Chief Imam Yorùbá mi ẹ̀ ń ṣe Chief Imam Yorùbá lọ́dọ̀ tèmi, Chief Imam kárí mi ni.
ẹ ṣé orí àsìkò inú tẹ̀kọ́ gbá àwọ́dù wa pé kẹgbà ṣé kan tó kọ́ yẹn kan ni ẹ ẹ wo bọ́ ẹ ṣayé ẹ wo bọ́ ẹ ṣayé youth leader Afẹ́nifẹ́re tí bọ́n mu nídìí ṣé ẹ rọ́bọ̀ sọ sí yẹn ara ẹ tẹ̀ tára wọ́n pa àwọn èèyàn ní Ondo State láàárọ̀ ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ àtẹ̀gbọ́ bóyá chief mọ́mi Yorùbá tara àfikún ìkíní àfikún náà fẹ́ ṣe rálì kọ́kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa ṣe fídíò kọ́ jí lára kọ́ ṣe fídíò kọ́ nara ẹ máa ṣe bíi pé kíní ẹ ẹ máa ṣe kọ́ tó kàn yín àmọ́ owó rí ẹ máa wíwù Ọlọ́run á gbà wá nílẹ̀ Yorùbá ẹ ṣé àwọ́ọ̀dù tó fún yín ní ìsìn ṣé òun lè máa fi gbòmìnira ilẹ̀ Yorùbá ṣé òun lè máa fi gbòmìnira ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n tẹ̀ pọ̀ nínú Yorùbá nation nǹkan tó máa jẹ lọ́ba wá kárí mi lọ́wọ́ ṣe ẹ̀rí èèyàn kan náà gbà kan náà lòun olóyè yẹ Joseph Òrìṣàmẹ́kà àgbáwo Èlé Èkìtì Yorùbá nation máa gbá ní nígbà tó ká ìsọmúṣe Sunday Igboho tí wọ́n ń bu tó ń bù tó tí wọ́n ń sọ fake information kan tí wọ́n rí táwọn èèyàn gbá yá wọn ìràwọ̀ wọn ti jábọ̀ wọn dẹ̀ sọ̀rọ̀ pa Yorùbá nation wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ láwọn ọkọ̀ ẹ̀mí lórí TikTok láti ṣe kínní mi ẹ sọ̀rọ̀ lórí yẹn ọ̀nà dà táwọn ọmọ Fúlàní ò ní máa jẹ́ orúkọ Yorùbá tó ní forúkọ Yorùbá kọ́ máa jẹ TikTok kọ́ máa jẹ kọ́ńtẹ́ǹtì ní Yorùbá láti fi wọ̀ wá lára wọ́n ti mọ̀ pé àwọn nǹkan tó kọ́ wá nìyẹn ọba ti fún wọn ní oyè àwọn ti fún wọn lówó àwọn ti fún wọn màálù nǹkan tó yẹ kó sọ wọn ò ní sọ ọpọlọ wọn máa kúrò ibi tí ẹkọ ọpọlọ wọn dúró sí ẹ̀ka Yorùbá nation ló going back ṣé àwọ́ọ̀dù ló kọ́ yìí kàn wọ́n tún fún yín láwọ́ọ̀dù ẹ̀ tún fẹ̀sẹ̀ ara yín mọ jẹ́jẹ́ ẹ̀ tún ṣe fídíò ẹ̀ ń post ẹ̀ àwọn ọmọọgọ kan tó tún jọmọ Yorùbá ní ìsìn pẹ̀lú kọ̀ọ̀yẹ́ tó gbà wọ́n tún send owó sí yín wọ́n lọ kí Jímọ̀ wọ́n lọ stadium ní stadium tó ti ń sọ̀rọ̀ yẹn bóyá wọ́n pọ́n wọn lébẹ̀ wọn pọ́n wọn lébẹ̀ wọn ní sọ̀rọ̀ wọn máa ṣe fídíò bàbá wa ṣe fi máa mú Yorùbá àwọn nọ́mbà láti stadium yìí ẹ wo iye àwọn èèyàn tó ń tẹ̀lé wọn àwọn èèyàn tó ń tẹ̀lé yẹn ṣé èèyàn lábẹ́ jẹ ni tàbá tẹ̀fẹ́ mọ̀ pé ṣì fi máa mú ilẹ̀ Yorùbá ni ẹ organize rally ní Kwara àtẹwà yẹn Yorùbá nation rally ẹ organize ẹ ní rally ẹ jáde kérò pọ̀ mo rántí ọjọ́ náà lọ ta lọ sí Benin Republic Embassy ìgbà tó rí pé abọ́ta àti bá wọn sọ tí wọn kọ́ òrìn lọ tó yẹ jí àti bẹ̀rẹ̀ sí sẹ́rìn àwọn sì fi máa mú ilẹ̀ Yorùbá tẹ bá mọ̀ pé sì fi máa mú ilẹ̀ Yorùbá ní ẹ̀ ń jà fún Yorùbá nation lóòótọ́ ẹ̀mí challenge yín ẹ dára lílẹ̀ ní Kwara State yẹn nílọrin gangan ẹ pè fún Yorùbá nation rally ẹ kóró bọ́ta afẹ́ọ̀bẹ lérò tó ẹ bá máa ní àwọn ẹ náà wọn fáǹsì èrò mẹ́rin lẹ́ni ẹ lérò ní diaspora náà wọ́n tẹ́ pé ẹnu nìkan ni wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé reality àwọn bíi ìyá túbà ẹ̀tù onítìrì ilẹ̀ Yorùbá ń sunkún wọ́n pa àwọn èèyàn ẹ̀ẹ̀tẹ̀ báwọn ẹbí wọn ẹ̀ẹ̀tẹ̀ báwọn ẹbí wọn káàánú rárá ẹ̀ẹ̀tẹ̀ àṣìfì mamu Yorùbá ló kọ̀wé àpẹ àbáwọn fábílì èèyàn tó pa ní Ondo àbáwọn kẹ́dùn ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ló ń gba àwọ́ọ̀dù lọ́wọ́ wọn Fúlàní Arẹwà kìíní kan kí lárẹwà kìíní Fúlàní pàtó tó mọ̀ pé kìíní Arẹwà ló máa sọ àná ń jà fún mìnira ilẹ̀ Yorùbá wa ṣáà ẹ̀ sọ pé kìíní àwọn ọmọ Yorùbá tó lọ́pọlọ kan sì tó máa sọ̀rọ̀ wá ní wọ́n sì àìsí síbi máa mú ilẹ̀ Yorùbá èmi ò tẹ̀ gbà yín síbi máa mú Yorùbá nílọrin ní ẹ̀ ṣe síbi máa mú ilẹ̀ Yorùbá ṣáwọn síbi máa mú ilẹ̀ Yorùbá tó kù recognize yìí àbá Yorùbá nation la recognize yìí ẹ máa ṣe kárí mi nǹkan tẹ́ẹ̀tò ẹ̀tọ́ gẹ́lẹ̀ tẹ́ ẹ máa wú bí ẹ bọ́ síta
kẹ́ organize rally tó milẹ̀ ní ìlú Ìlọrin gangan tẹ́ni ẹ̀wà káwọn bóyá àwọn Yorùbá tó wà lọ́rin tó wà lábẹ́ yín wọ́n kírun lábẹ́ bóyá máa tẹ̀lé yín ẹ organize kérò pọ̀ ẹ̀yin tó yàn tó yẹ gbogbo ní tó 20 tí ètò mẹ́wàá máa tẹ̀lé ní adúyèrè àwọn èèyàn tó lọ kí Jímọ̀ tó lọ ti rẹ̀ máa fídíò wọn ẹwà àwọn adúyèrè àwọn èèyàn tó ń tẹ̀lé bàbá Jimmy máa mú ilẹ̀ Yorùbá káwọn ti diaspora lè dáwó lẹ̀ káwọn ti diaspora kọ́ lè dáwó lẹ̀ fún yín ẹ má sọsọkúsọ má ṣẹṣẹ kí ṣe síbi máa mú ilẹ̀ Yorùbá lẹ́jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n lọ́pọlọ lọ́dọ̀ àwọn mọ̀tẹ́mù ṣé àwọ́dù tẹ bá jẹ́ òtò ní ròmì ṣé àwọ́dù lẹ́kẹgbà àti lẹ́kẹtẹgbà àwọ́dù ọ̀hún Sunday Igboho agbára Ọlọ́run ibi ò ní ṣẹ́ gbogbo àwọn ẹlẹ́bọ̀dẹ̀ tó bá náà fẹ́ gbọ́bọ̀dẹ̀ fún wọn fẹ́ já wálé lẹ́gbẹ̀ẹ́ wọn àjá wọn wálẹ̀ ṣé gbàtà bẹ̀rẹ̀ sọ́ọ̀gbì wọ́n foyè lọ wọ́n fẹ́ fún ní South West Marshal Àmọ̀tẹ́kùn kó gbá àwọn Yorùbá kan náà Yorùbá youth kìíní kan wọ́n gbá àwọ́dù wa fún báyìí kó gbá ó ní àwọ́dù kan ló kàn kọ́ sọ́pọ̀ ìkọ́jẹ́ ká gbòmìnira ilẹ̀ Yorùbá yìí òun gangan ló ṣe kókó wọn gba àwọ́dù ẹ gba àwọ́dù ranù ẹtẹ̀gbà títí bọ́ọ̀sì ká tó ń jẹ sí àtẹ̀gbẹ́ yín ọ̀tẹ̀ kankan ìṣúná lọ gba àtàwọn Fúlàní ẹ ṣé àwọ́dù eléyìí kankan ṣóhun lẹ́fẹ́ fi gbalẹ̀ Yorùbá fún wa ṣé ibi máa mú ilẹ̀ Yorùbá wọ́n wà kan tó máa jẹ ni nínú Yorùbá nìṣọ́ pọ́ láìpẹ́ Yorùbá nìṣọ́ wọ́n wà kan tó máa jẹ ni wọ́n wà kan tó máa jẹ ni ẹ bá fẹ́ mọ̀ pé lóòótọ́ lọ dágájíá ẹ sọ fún ọkọ̀ organize rally ní Ìlọrin gangan tọ́nà àwọn jẹ́ ṣèfì máa mi kọ́ kérò bọ́ta fẹ́ wo ìlú wọn torí èrè fídíò kan tó jẹ́ ní àbí wo fídíò ta bẹ̀rẹ̀ náà lórí pé mọ̀ kò táwọn ti pa àwọn èèyàn wọ́n gbà ti pé èrò jáde ní Èkìtì Oǹdó òun lọ́ tó yọjú wọn lè wá sáwọn rálì déédéé tó ń ṣe lógùn state títí Ìgbòho àtẹ́rò tí ó jẹ́ pé wọ́n kérò bọ́ta ẹ lè wá èmi challenge yìnyín ẹ organize rally ní Ìlọrin yẹn ẹ kérò bọ́ta àfẹ́mọ̀ bẹ̀ ṣe tó àfẹ́mọ̀ bóyá ṣèfì mọ́ mu ilẹ̀ Yorùbá ní lóòótọ́ àbí ṣèfì mọ́ mu jẹun àbí ṣèfì mọ́ mu nǹkan tí màá jẹ òun ni mo wá àfẹ́mọ̀ yìí ẹ̀yin máa tàn wá lórí irọ́ ojú ti là kí ni mo sọ ojú ti là àwa sí nínú àwọn tí ẹ̀rọ máa fi ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì ẹ máa tàn àwọn ò sínú wọn rárá kẹ máa sọ̀kan tẹ́ẹ̀tù ẹ jí láàárọ̀ lórí bẹ́ẹ̀dì kẹ máa rí fídíò ṣé ẹ̀ la fẹ́ rí ni àmì èèyàn tó ní bẹ́ẹ̀dì ilẹ̀ yóò tẹ̀gọ́ lọ́mọ tẹ̀lé ọ̀sùn kọ́ lọ́mọ rí fídíò máa sunú lọ́lọ́ ṣé bẹ́ẹ̀ lẹ́yìn fẹ́ gba Yorùbá nìṣó ọ̀rọ̀ tó ní ìtumọ̀ òun náà máa post bọ́lọ̀ yàgbẹ́ bọ́lọ̀ ṣu òun náà máa sọ àríkọ́ bọ́ sínú ọjà kan máa ṣe awareness Yorùbá nation àfikọ́ lórí Mohbad gan tọ́nà àwọn ṣèfì mọ́ mọ́ọ̀sì tó ti ń kírun Yorùbá àríbi tó ti ń ṣe program báyìí tí wọ́n ti ń ṣe wáàsí fáwọn èèyàn lórí Mohbad àríkọ́ ṣòbẹ̀ Mohbad ní mọ́ọ̀sì wọn tẹ̀ máa ṣó ẹ̀ lọ́jọ́ Jímọ̀ mo challenge ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ orí Mohbad tẹ̀ ti ń ṣe wáàsí fáwọn èèyàn ní Jímọ̀ ilẹ̀ Yorùbá tó ẹni ó wà nílọrin mo fẹ́ kẹ́ ṣe fídíò bẹ́ẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àtẹ̀fẹ́ mọ̀ bóyá ń bá àwọn èèyàn fọ́lọ́wà yín sọ̀rọ̀ nípa Yorùbá nation lórí Mohbad àbẹ̀tẹ̀ ní mọ́ọ̀sì ọ̀rẹ́ tí ń ṣe kíní abẹ́kan tọ̀rọ̀ èèyàn èmi challenge yín ni o torí wípé ibi tó bá yẹ ká bá ọgbọ́n tá bá bá àgọ́ bẹ́ẹ̀ ó yẹ ká sọ orúkọ mi ni Chief Abdulrahim ilẹ̀ Yorùbá àgbà tó ti ń jẹ mí kórè kíní kan wọ́n ní ẹgbà tó mọ̀ pé wẹ́ẹ̀bọ̀dẹ̀ lẹ́wù ẹ wà straight forward ẹ má bínú ẹ̀yin ọmọ Ọlọ́rin tẹjọ́ ọmọ Ọlọ́rin gidi o ẹ̀lẹ́jẹ́ kọ́ máa sọ́ra Ìlọrin èṣù jàǹbá ìwà jàǹbá ìwọ̀n lẹ́wù àwọn tó pa ẹ̀ tẹ̀ mọ́ọ̀kì wọn
ẹ bá ìdílé wọn kẹ́dùn, ẹ sọ̀rọ̀ àṣírí mọ bàbá wọn tí wọ́n pa èèyàn wọn àbúrò ẹ̀rọ ló ń dòsì àbá wọn kẹ́dùn, ẹ ṣe yẹn, ẹ ṣe yẹn, àfikẹ́ máa dá sọ̀rọ̀ tó kàn, ọ̀rọ̀ tó kàn yìí, ẹ jáde nígbà tó ní sẹ̀ríà lọ, ẹ jáde àfikẹ́ kọ́ máa sọ pẹ̀lú àwọn pírẹ́sì ìmọ̀wọ́ mídíà kankan máa grant interview, ẹ bọ́ta fún wọn kẹrin lájọ ìdìbọn yẹn jáde tí wọ́n sọ pé àwọn fẹ́ sẹ̀ríà lọ, ẹ̀yin náà bọ́ta láàrin Ìlọrin bẹ́ẹ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ tẹ́ wọ́n pẹ́ tó wọ́n wá sùn lọ́yẹ́ kẹ organize rally against sẹ̀ríà lọ against bad government, ẹ lè ṣe Akínọlá George mo gbé fún yín, mo gbé fún yín, ẹ̀yẹn jáde ẹ bọ́ta ẹ̀ máa mú ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ máa dágbádá tó nítumọ̀ kiri, ẹ̀ máa dágbádá tó nítumọ̀ kiri, ṣéyàn ọ̀rọ̀, ṣéyàn ọ̀rọ̀ ẹ́ ṣéyàn ọ̀rọ̀ èmi jíbi máa mú ilẹ̀ Yorùbá. Àwọn challenges mo fún yín yẹn, aláwọ̀ kan mo fẹ́ kẹ́ organize rally ní Ìlọrin, rally Yorùbá nation tó máa milẹ̀, kẹ́kọ̀ọ́ àwọn èèyàn yín bọ́ta fún mo bẹ́ẹ̀ tó ní Kwara yẹn. Àmọye ìmáàmù ilẹ̀ Yorùbá tó gbà fún kẹ́yìn tí máa gbogbo ilẹ̀ Yorùbá lórí ẹ̀ ẹ̀rọ jókòó lápára yín. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ orí Mohbad tẹ̀tí ń ṣe kí ni afẹ́kẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ ní ọjọ́ Friday kẹsẹ́ ní bídìí ẹ̀wọ́ta kẹ sọ̀rọ̀ nípa Yorùbá nation ń bẹ̀. Àwọn challenges mo fún yín ni mo fẹ́ kẹ́ ṣẹlẹ̀ lórí wọn kọ́ àwọn tó lọ́pọ̀lọpọ̀ ń sin àwọn ẹ̀tàbọ̀ fídíò tí mo ṣe mí náà tẹ̀wá nípìn a nílé mú wájú bá ẹ̀fọ́ yín lọ lórí ìtàkùn Koiki Media bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki àwọn gbogbo àgbáyé wá sí ẹnu ọ̀nà yín, ẹ máa gbádùn wájú báyìí lọ, àìlè mú wájú báyìí lọ fún yín ire o.